ọjọ́ ajé Monday ń lò ní ajé yóò fi lé wa ṣe bùgbé lágbára Ọlọ́run ọba. Àní ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti lè ṣe wa ìròyìn fẹ́lifẹ́li online TV. Lónìí ti ṣe ọjọ́ kọkànlá nínú oṣù kọkànlá ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká momi tútù, à ń padà bọ̀. Ìròyìn Feli-Feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti pe àkíyèsí Àtíkù Abubakar tó ti fìgbà kan jẹ́ igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè yìí, tó tún jẹ́ ọ̀kan nínú àwọn tí wọ́n gbégbá ìbò sí ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2023 sí àkíyèsí wípé kó dákẹ́ gbogbo àwọn ẹjọ́ kókòkó tí ń rò káàkiri àti àwọn ọ̀rọ̀ ìbàjẹ́ èyí tó ń sọ láti máa fi tako ètò ìṣèjọba Bọ́lá Tinubu o lórí ipò báyìí. Iléeṣẹ́ ààrẹ tí wọ́n sọ ọ̀rọ̀ náà lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ èyí tí Àtíkù Abubakar ti sọ jáde lẹ́nu sí ààrẹ Bọ́lá Tinubu. Wọ́n ní tá a bá wò dáadáa, ọdún 8 gbáko l'Àtíkù Abubakar lò gẹ́gẹ́ bí igbákejì ààrẹ nílẹ̀ yìí lọ́dún náà lọ́hùn-ún lásìkò tí ààrẹ tẹ́lẹ̀ rí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tí wọ́n ń bẹ lórí àléfà ìṣàkóso agbára orílẹ̀-èdè Nàìjíríà lọ́dún náà lọ́hùn-ún. Wọ́n ní fún ọdún 8 Àtíkù Abubakar kò sóhun pàtó kan eléyìí tóun náà lè tọ́ka sí èyí tó ti Násárẹ́tì ilẹ̀ rere ọ́fíìsì rẹ̀ jáde sórílẹ̀-èdè yìí bí kò ṣe ìwà jẹgúdújẹrá àti bí wọ́n ṣe dàyàdé dúkìá orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń tà á fára wọn tí wọ́n sì ń sọ pé àwọn ń tà á fáládàáni, eléyìí tó jẹ́ pé àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ọ̀rọ̀ ọ̀hún padà lù bọ́ síta o. Báyọ̀ Ọ̀nànúgà, eléyìí tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn, ọgbọ́n inú àti ìbára ìlú sọ̀rọ̀, èyí tó sọ̀rọ̀ náà lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 10 nínú oṣù kọkànlá ọdún yìí. Òun ló ní ara ní ta Àtíkù Abubakar nítorí pé ó ti fìdí jọlẹ̀ nínú ètò ìbò èyí tó wáyé lọ́dún 2023. Wọ́n ní ìdí rèé tí fi ń sọ ìsọkísọ àwọn ọ̀rọ̀ àlùfàṣá jáde lẹ́nu o, ìpè tí kì í bá ṣe pé ara ní ta ni wọ́n ní ìbá dákẹ́ kó gbà fún Ọlọ́run, nítorí wípé ẹni Ọlọ́run fẹ́ tí Ọlọ́run yàn òun náà ni ààrẹ Bọ́lá Tinubu o. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ààrẹ lèyí ti sọ̀rọ̀ náà lákòótán, wọ́n rọ Àtíkù láti má fi ọ̀rọ̀ ẹnu ba orílẹ̀-èdè Nàìjíríà jẹ́, bẹ́ẹ̀ sì ni kó má fi ṣe ogunlọ́gọ̀ àwọn ọmọ ilẹ̀ yìí lọ́nà gẹ́gẹ́ bí èsì èyí tí wọ́n fún un. Àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ Nigeria Labour Congress NLC àwọn ni wọ́n ti ní àwọn fún gbogbo àwọn ìpínlẹ̀ àti àwọn iléeṣẹ́ ìjọba àpapọ̀ èyí tí ò tí ì bẹ̀rẹ̀ sí ní san ẹ̀kúnwó oṣù àwọn òṣìṣẹ́ èyí tó kéré jù 70,000 naira wípé wọ́n fún wọn di ọjọ́ kìíní oṣù kejìlá ọdún tá a wà nínú rẹ̀ yìí. Wọ́n ní lẹ́yìn ọjọ́ kìíní oṣù kejìlá bá a bá rí ìjọba ìpínlẹ̀ tàbí àwọn tó kọ̀ láti sanwó oṣù náà fún àwọn ẹgbẹ́ òṣìṣẹ́, wá jẹ́ wípé ní ìpínlẹ̀ ọ̀hún àti iléeṣẹ́ náà wọn yóò gùn lé ìyanṣẹ́lódì aláìní ọjọ́ ni o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde lẹ́yìn ìgbìmọ̀ ìṣàkóso àwọn olùdarí NLC èyí tí ààrẹ wọn Comrade Joe Ajaero tó fi ọ̀rọ̀ náà léde fáwọn oníròyìn nílùú Port Harcourt lópin ọ̀sẹ̀ tó kọjá yìí, ló ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn àgbà, wọ́n ní ògùn aláàrù kò gbọ́dọ̀ gbẹ́ni, ẹni bá sì ń ṣiṣẹ́ dandan ni kó rèrè iṣẹ́ rẹ̀ o. Wọ́n ní èwo ni ti ọ̀rọ̀ tí ìjọba àpapọ̀ tí wọ́n ti sọ tó ń ti àlàkalẹ̀ àti àṣẹ tí ìjọba pa, ṣùgbọ́n tí àwọn nǹkan tí wọ́n fi ọwọ́ pa idà ìjọba àpapọ̀ lójú o. Wọ́n ní bá a bá rí ẹnikẹ́ni yòówù èyí tó fi ọ̀rọ̀ náà sọ wípé irọ́ ni wọ́n ń pa, ó ní bí èèrà bá fi ní pegi àwọn irú èèrà bẹ́ẹ̀ sọnù sígbó ni o. Ó ní ìpínlẹ̀ tí ó bá kọ̀ láti sanwó oṣù èyí tó kéré jù fún àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ti NLC yẹ́yìn 70,000 naira, a jẹ́ wípé ní ìpínlẹ̀ náà yóò rí pípọ́n ojú àwọn òṣìṣẹ́ nípa gígùn lé ìyanṣẹ́lódì aláìní gbèdéke ọjọ́ kankan tí ó wá sí ìparí. Ọ̀gá àgbà yanyan fún iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa Nàìjíríà eyín Káyọ̀dé Ẹgbẹ́tókun
òun mà ń ló ti gbé ọ̀rọ̀ kan jáde báyìí fún ìpalẹ̀mọ́ ètò ìbò tàwọn gómìnà èyí tí ó wáyé ní ọjọ́ 16 oṣù kọkànlá ọdún tá a wà nínú rẹ̀ yìí ní ìpínlẹ̀ Ondo wípé yàtọ̀ sí àwọn iléeṣẹ́ ọlọ́pàá àti àwọn ẹ̀ṣọ́ aláàbò tó jẹ́ ti ìjọba àpapọ̀ tí wọ́n sì lóǹtẹ̀ lábẹ́ ìjọba àpapọ̀ lẹ̀ yìí nìkan ni wọ́n gbà láàyè láti ṣiṣẹ́ gẹ́gẹ́ bí àwọn ẹ̀ṣọ́ aláàbò tí ó dáàbò bo àwọn olùdìbò ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn tó fi mọ́ àwọn òṣìṣẹ́ elétò àjọ ìdìbò ní ìpínlẹ̀ náà. Wọ́n ní àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò àmọ̀tẹ́kùn àti fìjìláńtẹ́ wọ́n rọ̀ wọ́n kí wọ́n jìnnà réré sí ohun gbogbo tó bá ní ṣe pẹ̀lú ètò ìdìbò ọ̀hún tí ó wáyé ní ọjọ́ sátidé ọjọ́ 16 oṣù kọkànlá ọdún tí a wà nínú rẹ̀ yìí. Gẹ́gẹ́ bí ọ̀gá àgbà ọ̀hún ti sọ̀rọ̀ náà látẹnu agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè wa Nàìjíríà eyín ọ̀gbẹ́ni Múyìwá Adéjọbí èyí tí ó fi ọ̀rọ̀ náà léde sọ di mímọ̀ wípé èyí ti wà gẹ́gẹ́ bí òfin. Ó ní òun sì rọ àwọn àmọ̀tẹ́kùn àti fìjìláńtẹ́ láti gbọ́ ọ̀rọ̀ ìkìlọ̀ látẹnu ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa Nàìjíríà kí wọ́n jìnnà réré kí èṣù má bàa yá wọn lò. Wọ́n ní nípa ìdí èyí àwọn fẹ́ kí gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn kí wọ́n gbọ́ kí wọ́n sì mú lò. Wọ́n wá ní àwọn agbófinró eléyìí tó gbangba sùn lọ́yẹ̀ ni wọ́n ti wà nílẹ̀ sẹpẹ́sẹpẹ́ báyìí tí ó ṣiṣẹ́ ní ìpínlẹ̀ Ondo fún ètò ìbò tàwọn gómìnà èyí tí ó wáyé tí gbogbo wọn sì ti gba irinṣẹ́ èyí tí wọ́n yóò lò láti fi dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn èèyàn ní ìpínlẹ̀ ọ̀hún. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ọjọ́ gbogbo ń tolè ọjọ́ kan báyìí ń tó lóhùn. Àfọwọ́rá kan alọ́kọ́lóhun kígbe ohun mà nílẹ̀ mọ́bà ní ìpínlẹ̀ Èkó ní agbègbè Abúlé Ẹ̀gbá lọ́jọ́ Jímọ̀ èyí tó kọjá yìí. Láàárọ̀ kùtù ni wọ́n ní adigunjalè ọ̀hún ló bẹ́ wọ ààyè èèyàn kan nínú ilé náà èyí tó sì ṣe àfọwọ́rá àwọn nǹkan nínú ilé ọ̀hún. Wọ́n ní ní gẹ́rẹ́ tó kófìrí àwọn ènìyàn òun ló na pápábora ní ìbẹ̀rù kí wọ́n má bàa mú òun nà èyí tó sálọ tí àwọn olùgbé agbègbè náà àti àwọn ènìyàn tó bẹ́ wọnú ilé rẹ̀ tí wọ́n sáré tẹ̀lé. Wọ́n ní èyí ló mú olè náà lọ́jọ́ Jímọ̀ yìí níbi tí ń sá kiri sàsálà fún ẹ̀mí rẹ̀. Òun ló bẹ́ sójú òpópónà márosẹ̀ tàbúlé Ẹ̀gbá èyí tó lọ sí ìlú Abẹ́òkúta. Láàárín ọkọ̀ ni wọ́n ní ọkọ̀ kan èyí tí ń sáré bọ̀ èyí ló bá gbé arákùnrin ọ̀dọ́mọdé náà ń ló gbé hánu tó sì gbá sí ẹ̀bá téńté afárá èyí tó ń bẹ ní Abúlé Ẹ̀gbá. Wọ́n ní látọjọ́ Jímọ̀ títí di ìgbà tí ìròyìn fi ń kóra jọ ẹni olè ọ̀hún ló wà ń bẹ̀ tí ń mí rétérété bí ẹni tí ẹ̀mí fẹ́ bọ́ lẹ́nu rẹ̀. Ènìyàn kan ètí ọ̀rọ̀ náà ṣojú rẹ̀ eléyìí tó ní ilé ìtajà ní agbègbè Abúlé Ẹ̀gbá ọ̀hún Ganiat ẹni ìtàn sọ di mímọ̀ wípé látọjọ́ Jímọ̀ tí mọ́tò ti gbá olè náà òun ló sì wà ń bẹ̀ ṣùgbọ́n kò kú. Ó kàn ń mí rétérété tó wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run léléyìí tí wọ́n ní Ọlọ́run ló ṣèdájọ́ iṣẹ́ ibi àti ìwà jìbìtì rẹ̀. Bí bẹ́ẹ̀ kọ́ wọ́n ní ó ṣeé ṣe kó na pápá bora kí wọ́n má rí mú lọ́jọ́ tí wọ́n ń sọ yìí. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin ní àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀. Ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited a ní egbòogi èyí tá a ṣe ní powder
fún ẹni tó bá ń kojú àìsàn stroke. Ó wà níléeṣẹ́ X2 Ultimate. Tẹ́ ẹ bá lé èèyàn tó ní lẹ́gbẹ̀ẹ́ ẹ dán wò. Ìjọba lù ú lóǹtẹ̀ fún lílò torí pé ojú dání. Káàkiri ni wọ́n ti mọ̀ wá nílẹ̀ yìí jákèjádò àgbáyé. Kò sí onírúurú àìsàn tàbí àrùn tẹ́ lè máa kojú tí a ní oògùn rẹ̀ egbògi ẹ̀dá ti ṣe lẹ́jọ̀. Torí ẹ̀ àìrìn jìnnà láìra gbúpẹ́ ọ̀kẹ́rẹ́ o. 079 0153 tàbí 0806 4000 204. X2 Ultimate Aba International Limited. Health is wealth. With care, God is. Nínú ìròyìn amúlùdùn, ọ̀kan nínú àwọn tí wọ́n ń gbé olórin takasùfé jáde tòun ti àtìlẹ́yìn wọn tó tún jẹ́ òǹkọrin àgbà ọ̀jẹ̀ ni Michael Collins Ajere tí gbogbo èèyàn mọ̀ sí Don Jazzy. Òun mà ń ló ti fi ojú wòye rẹ̀ sí ọ̀rọ̀ ṣíṣe àyẹ̀wò ọmọ àti ẹ̀jẹ̀ ọmọ tuntun àbí àwọn ọmọ tí ọkùnrin àti ìyàwó tí wọ́n bá bí fúnra wọn o láti mọ ọmọ ọkọ tòun tí ọmọ àlè. Ó ní nínú àyẹ̀wò DNA test eléyìí tó máa ń fi ojú ọmọ ọkọ hàn tòun tí ọmọ àlè èyí tó jẹ́ ifá olókun asọ̀rọ̀dáyọ̀ ti ìlànà àwọn òyìnbó. Don Jazzy ni ó ṣe pàtàkì ju ṣíṣe ìkómọjáde ọmọ tá a bá bí lọ o. Ó ní nípa ìdí èyí èèyàn yóò mọ ibi tí òun yóò náwó sí. Wọ́n ní bó bá jẹ́ ọmọ ọkọ ní gẹ́rẹ́ta bá ti ṣe àyẹ̀wò DNA yìí fún un lèèyàn mọ̀ yìí pé ọmọ òun ni. Tó bá sì jẹ́ ọmọ àlè wọ́n ní lọ́wọ́ kan làṣírí òtú èèyàn ò ní máa pọnmi sínú apẹ̀rẹ̀ ajádìí gẹ́gẹ́ bí Don Jazzy ti sọ. Ó ní bọ́n bá béèrè lọ́wọ́ òun wípé èwo ló yẹ jù nínú àyẹ̀wò DNA fún ọmọ àti nínú ṣíṣe ìkómọjáde ọmọ tàbí olóhùn yóò sọ wípé àyẹ̀wò DNA òun ló ṣe pàtàkì. Èèyàn lè mọ inú kòkò èyí tá ń dàrún lásì lórí ọmọ tí àwọn ìyàwó tí wọ́n ń bí fún àwọn ọkùnrin lásìkò tá a wà yìí. Tó ẹ̀yin ará, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí dìgbà míì tẹ́ láǹfààní láti gbọ́ tó rìn míì láti lè ṣe wa. Mo gbà á ládùúrà rí pé ìbànújẹ́ kò ní fi ilé wa ṣe bùgbé láṣẹ Elédùà. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn ọ̀hún wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. Iroyin Feli-Feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.